fẹ́ ká wọnú kókó nú ìwé ìròyìn ọ̀hún láláì ní dènà pẹnu. Nínú ìwé ìròyìn Vanguard ní kókó àkọ́kọ́ yìí ló ti jáde o. Àràmẹ́rírí ni ìròyìn ọ̀hún ló sì bá dé o. Ẹnìkan ló gé ọmọ nǹka olólùfẹ́ rẹ̀ nítorí kíni nígbàtí wọ́n ní gbólóhùn aṣọ kékeré ní ìlú wo ìpínlẹ̀ wo ló ti ṣẹlẹ̀ ẹ ó gbọ́ ìwé ìròyìn Vanguard ló fà á jáde. bóyá ó fẹ́ fi dín ta ni. ó fẹ́ fi ìka ọmọ ọ̀ka ó fẹ́ fi dín ta kò sí ọ̀nà. ó fẹ́ jẹ ẹsẹ̀ màdámù ni. ẹsẹ̀ màdámù tó ń wá káàkiri jẹ ta tó fẹ́ jẹ. ìwọ ni o mọ̀ àtúndì láṣìírí ìtì rí náà. ó rí àbí ìtì rí. ẹ fọkànbalẹ̀ ó pẹ̀lẹ́. wọ́n ló scars. nínú pẹ̀lẹ́pẹ̀lẹ́. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà lórí ìpàdé gbogbogbò tí ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn gómìnà tó tó gómìnà méjìléníogún 32 governors àti àwọn aṣojú láti káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà aṣojú tí wọ́n tó 8,450 delegates wọ́n ní wọ́n mà ti balẹ̀ sílùú Àbújá báyìí fún ìpàdé ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n ti pínyàmọ́ fún òní ọjọ́ Ẹtì àti ọlọ́jọ́ Àbámẹ́ta. ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ́ síta. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo sì wà ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti fi ìwé àti ìlànà à ń tẹ̀lé láti ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ó ti fi ṣọwọ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà. ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn agbègbè Òkè Ògùn náà ni ìròyìn yìí wà níbi tí ẹgbẹ́ òṣèlú ADC ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Alhaji Yínká Ọlọ́nà wọn ni òun náà sì ní alága fún ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìwé ìròyìn agbègbè Òkè Ògùn ló kọ ìròyìn ọ̀hún. ọ̀rọ̀ àti ìròyìn yìí ló bá hùn dé o. àwọn àgbà wọ́n sọ wípé ọmọ inú ọká ní í ṣe kú pọká bẹ́ẹ̀ ni ọmọ inú èrè ní í ṣe kú pèrè kọ́lọ́run má jẹ́ kí ọmọ tá a bí kó rán wa lọ sọ́run àjùlé kó rán wa lọ sọ́run àjàǹtẹ̀ o. ọ̀rọ̀ yìí ló ṣẹ̀wọ̀ mọ́ màmá kan lára ní ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà. ọmọ tó bí fúnra rẹ̀ ni ó ṣe ikú pa ìyá òun. kọ́lọ́run kó gbà wá o. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ọlọ́wọ́n ọmọ tí ó ṣekú pa òbí ẹ̀ lónìí ọjọ́ Jímọ̀ wọ ọlọ́wọ́n ọba dákun máma fún wa. àwọn ọmọ olóríire táwọn rí tọ́ka sí pé ọmọ mi inú wà láìtẹ̀lá èmi mo bí ọlọ́run dákun àwọn ọmọ ni ó ṣe fún wa o. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà wọ́n ní gómìnà Soludo ti ìpínlẹ̀ Anambra ó bá ṣàyẹ̀wò sí iléeṣẹ́ ìjọba lánàá nígbà tó ṣe àyẹ̀wò síbẹ̀ wọ́n ní gbogbo àwọn òṣìṣẹ́ tí ò wá bí iṣẹ́ ní bàbá bá ní ẹ dá wọn dúró náà o gẹ́gẹ́ bí Soludo bó ṣe pa láṣẹ ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch náà ni èmi náà rí ìròyìn ti ọwọ́ mi yìí. ilé ẹjọ́ ni wọ́n ti pa láṣẹ ní wàràǹṣeṣà wípé kí wọ́n fi gbòòrò òfin gbé alága igun titi àwọn Tùràkì ìyẹn Tùràkì fúnra rẹ̀ nítorí wípé ó kọ̀ láti yọjú sí ilé ẹjọ́ àti bí wọ́n ṣe fi ìwé pè é. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn yìí wà lórí ọ̀rọ̀ kan léyìí tí wọ́n ní Sàràkí sọ tako ààrẹ Tinubu. Sàràkí gan ti jáde gbangba báyọ̀ sí ni ọ̀rọ̀ tẹ́ ń sọ pé mo ní ààrẹ Tinubu dalẹ̀ mi òfegè ìròyìn ni o ẹ wò ó òfúùtù bá ń tẹ̀sí ní ìròyìn ọ̀hún àṣà tí ò ní káwọn ni ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. níbi tí àwọn ìyá kan àti àwọn ìdílé míì tí wọ́n ń gbààwẹ̀ àìríbí tí wọ́n ń sunkún àìrípọ̀n tí wọ́n ń fojoojúmọ́ rawọ́ ẹ̀bẹ̀ sí ọba adániwáyé wípé kó pèsè ọmọ fáwọn. ní ìròyìn eléyìí náà tó bá dé nínú ìwé ìròyìn Daily Trust níbi tí wọ́n ti rí ìbejì tí arábìnrin kan tó wọ̀ wọ́n dànù bí ìgbà tí wọ́n ń wọ kóró inú ọsàn. àwọn ọmọ ọ̀hún wọ́n sì ti wọ́n ti di èèyàn. ìwé ìròyìn Daily Trust ló ti jáde. ẹ̀yin òbí ọ̀dọ̀wọ̀ yín o. ọ̀dọ̀wọ̀ yín ẹ̀yin náà kọ́ ẹ ṣọ́ra fóbìnrin wà yìí o. ẹ̀yin ọkùnrin kọ́ lẹ́ sọ fún wọn wípé kinní kan ìgbà kan kò kí iṣẹ́ kí lórí lápá àwọn nísìn tó lọ ń lóyún ìbejì
jọra yín káwọ́ tún pẹpẹ tí ò yá tú láàárọ̀. ẹ̀yin obìnrin náà kọ́. ẹ̀yin ọkùnrin kọ́ ẹ̀yin kọ́ lè kó ẹ̀dá. ẹ̀yin kọ́ ni. ẹ̀yin ni kò sí nǹkan tí ń tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ bá wà nígbà tí ọba ti lóyún mọ̀ kẹ lójú kẹ lọ́rùn bó bá ti wá ní oyún báyìí inú wa mọ̀ bí èmi sì fẹ́ jayé o mo sì wá ń tàn burúkú wọlé wà. irú eléyìí ojú gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ojú yín ò gbébì kan. àwọn obìnrin wo lójú wọn ò gbébì kan. ẹ̀yin obìnrin tójú yín ò gbébì kan. ẹ̀yin àwọn obìnrin wo. ẹ̀yin nù ní ọlọ́run nù. àwọn wo ẹ̀yin ọkùnrin tẹ́ ń balẹ̀ jẹ́ tó jẹ́ pé ní kọ́bọ̀ lápò ẹ̀ ń ṣe fine boy kiri ẹ̀yin nù ọlọ́run. ìgbà tí ò ní kọ́bọ̀ lápò ìgbà tó ń fún kí ló gbà kí ló fi gbà á sí. kí ló fi gbà á sí. yóò sọ pé òun ọ̀fẹ́ yóò lòun ọ̀fẹ́ sẹ́túláàsì ni ìgbà tẹ́ olójú kínní ni ẹ̀yin náà. ilé làwa náà. sákàrò yan ọjà ẹ. ọgbà tí ń gèrè. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn yìí wà lórí ọ̀rọ̀ ìpàdé ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí ó lọ ní olúùlúlẹ̀wọ̀ Àbújá lónìí. wọ́n ní ìjọba olúùlúlẹ̀wọ̀ Àbújá ni wọ́n mà ti pa láṣẹ wípé kí gbogbo àwọn òṣìṣẹ́ kí wọ́n gbélé ṣiṣẹ́ lónìí ni o. wọ́n ní wọ́ọ̀kàtò òun ni wọ́n fi òní ṣe látàrí ìpàdé eléyìí tó wà nígboro ìwé ìròyìn Daily Post ló pòstẹ̀ síta. nínú ìwé ìròyìn Daily Post tó kà dákẹ́hùn lèmi náà ti rí kókó inú ìwé ìròyìn títí ọwọ́ mi yìí o. ilé ẹjọ́ ni wọ́n ti pa láṣẹ báyìí wípé kí wọ́n lọ fi ìyá agbẹ̀bí tó gbìyànjú àti èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ṣíṣẹ́ oyún fún àgùnbánirọ̀ tí àgùnbánirọ̀ ọ̀hún tó ṣèpadà gba ọ̀run alákejì lọ ní ìpínlẹ̀ Ògùn. ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Daily Post ọ̀hún náà mo wà níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n mà ti fi ẹ̀sùn kan gómìnà Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́. wọ́n ní níṣe ni bàbá fi àwọn ojúṣe ìṣèjọba àwarawa sílẹ̀ tí bàbá sì ń ṣèwọ́tẹ̀lé báyìí tó ń tẹ̀lé òṣèlú kiri ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìwé ìròyìn Daily Post ló pòstẹ̀ síta. ìtura ìròyìn tó kà nípa arábìnrin tó bímọ 5 ní ìpínlẹ̀ Kwara. ìpínlẹ̀ Kano. ìpínlẹ̀ Kano ẹnu mi àgò. ìpínlẹ̀ Kano ní ìròyìn Daily Trust ló jábọ̀ rẹ̀ lónìí wípé arábìnrin náà ó mà ti padà kú. ìwé ìròyìn Daily Trust òun ni ó ti jáde. ó mọ̀ ṣe o ìròyìn ọ̀hún sì bà mí inú jẹ́. ọmọ 5 tẹ́lẹ̀ gbogbo ìjọba ìpínlẹ̀ Kano àti ìjọba ìbílẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n ní kó tó di wípé arábìnrin náà kú ni wọ́n ti sọ pé àwọn yóò tọ́jú àwọn ọmọ àwọn ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ìròyìn òun ó fọwọ́ bani lẹ́mìí ọmọ 5 lẹ́ẹ̀kan ṣoṣo kọ́lọ́run kó gbà wá. Ọlọ́run dákun ṣàánú gbogbo aláboyún o. nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn yìí wà níbi tí ẹni tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Jigawa ó mà ti kọ̀wé fipò sílẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027. ìwé ìròyìn Daily Post ló pòstẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí wà o. orí oyè kì í sùn ta òun ní ìròyìn tí ó bá dé nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí tó sì ń ṣàlàyé wípé Sàráfà Àlì àti àwọn ẹlòmíín ní ìlú Ìbàdàn ní wọ́n tún dé wọn ní adé ìṣẹ̀ǹbáyé gẹ́gẹ́ bí ìbuwọ́lù láti ọwọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Punch ọ̀hún náà ló Punch eléyìí abẹ́rẹ́kẹrẹ lórí àwọn tí wọ́n mà jí gbé ní ìpínlẹ̀ Kwara. àwọn olùjọ́sìn tínú ìjọ ECWA eléyìí tí wọ́n wà ní Òmùgọ̀ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lọ́dún ní ìpínlẹ̀ Kwara. wọ́n ní wọ́n ti ń béèrè fún bílíọ̀nù kan owó náírà 1 billion naira lówó tí wọ́n ń béèrè gẹ́gẹ́ bí owó ìtanràn tí wọ́n fi gba àwọn 8 tí wọ́n jí gbé ọ̀hún. Ọlọ́run bá wọn ṣàánú wa. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. àwọn kókó yìí àti kókó míì ni a ó máa mú wa ṣe tí gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé. à ń kí yín lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa níbi ìyówù táfẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé. ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ àtúnkù àjísòde lónìí. òní ni ọjọ́ 17 oṣù kẹta ọdún 2026. kọ́lọ́run aláwùrábí kó jẹ́ kájọ parí ọdún yìí láyọ̀
àti àlàáfíà ara tó péye. Ẹ kú ojúmọ́ nínú ilé yìí, ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀dẹ̀ yìí, ẹ kú ojúmọ́ níbi yòówù táfẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé. Aláboyún ilé kí wọ́n bìtìbìtì rè, àwọn àgàn kí wọ́n tọwọ́ àlàbòsùn. Gbogbo àwọn tí wọ́n ní ọmọ wẹrẹ lọ́wọ́, ọmọ yín èso ni wọ́n jẹ́ nínú ilé, wọn ò ní rẹ̀ dànù láṣẹ Ọlọ́run aláwùrábí. Ẹ káàárọ̀ o ẹ̀yin ènìyàn wa káàkiri níbi tí ẹ ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa. Oyún àní àti èyí tí a ó sì bí pẹ̀lú àlàáfíà ara tó péye, òun náà lọ́lọ́run ó ṣe fún gbogbo àwọn aláboyún wa o. Ẹ ní bóyún kú, bẹ́ẹ̀ ni ẹ ní bí òkú ọmọ, wọn ò ní gbé òkú jáde nínú alààyè, bẹ́ẹ̀ ni wọn ò ní gbé alààyè jáde nínú òkú. A kú ọjọ́ Ẹtì èyí tó kẹ́yìn, àbóhùn náà tó ló kẹ́yìn, àbóhùn náà kọ́ ló kẹ́yìn ni. Òun ni o. Èyí tó kẹ́yìn ó ti mọ kàkà. Ìka fún kí ni? Ọ̀dà. Oṣù ní tó bá di ọjọ́ mẹ́jọ á ti wà ní oṣù kẹrin. Oṣù kẹrin adúpẹ́ f'Olúwa. Oṣù karùn-ún sẹ́. Oṣù kẹrin náà mo pè é, ìkẹrin. Báwo rí ìní kàkà sẹ́? Kò sí ọ̀nà. Ìní gbé sójú. Ìkànnì wa ìkànnì Secret 9.1 FM lẹ́láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́. Ìlú Òkèò náà la wà, níjọba ìbílẹ̀ Kájọlà la wà, tá a ti ń dún, tá a ti ń kùn, tá a ti ń dún yunmuyunmu. Ṣé ti gbogbo ọmọ ẹ̀dá ayé, dídùn tiwa kì í ṣe dídùn tẹ̀fọ́n, dídùn tó ní ìtumọ̀ láti jẹ́ kíkiní ọ̀hún kó rí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi, lórúkọ ẹnìkejì mi. Ẹ kú ojúmọ́ ọmọ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì Secret 9.1 FM lágbára Ọlọ́run. Òní ní ọjọ́ Ẹtì tó gbẹ̀yìn, orí àwọn tó wà Mẹ́kà gan òní wọn kì í jímọ̀ àkọ́kọ́, wọn á ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ńlé nígbà tó bẹ di bí ọ̀sẹ̀ tí ń bọ̀ nísìnyí àti máa káwọn ará Mẹ́kà. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà Mẹ́kà àbí umura gbogbo ẹ̀ lẹ́yìn ẹ̀yin tẹ́ wà umura, ẹ dákun àdúrà tá ti gbà kò ní dènà o. Ẹ bá ń ra àbáyà wá, ẹ ṣeun. àbáyà abẹ́yìn máa ń dájú ti apá bí lọ, lóòótọ́ ó máa ń dájú lọ. Ẹ ṣeun. Tẹ́ bá ti dé ẹ̀yin kan sọ fún mi, wàá gbà fún ara mi, kò ní ìdíkẹ́ tó stress mú wá. A kí yín káàbọ̀ sórí ètò Àjímúná. Ìtura Olúwa ọmọ Adéníjì lórúkọ tèmi. Ìwọ tó bá tì ní lọ́kàn láti lọ sí mọ́ṣáláṣí lónìí kó lọ kí jímà àkọ́kọ́ lẹ́yìn ọdún ìtúnu àwẹ̀ lọ wò, ó ṣe kókó lágbára Ọlọ́run. Gbogbo ìgbà tá a bá ti ń ké pe Ọlọ́run ọba yóò máa dá wa lóhùn. Ẹ káàbọ̀ sórí ètò Àjímúná lẹ́ẹ̀kan sí i. Tó ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i, káwọnú kínní ọ̀hún ọ̀rọ̀ lẹ́jọ́ nú o, nítorí wípé tá a bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe là á ṣe. Ìkan tẹ́ rí òun kì í tijú àìmọ́lé, bẹ́ẹ̀ ni ìran ìrùn wọn kì í tijú àìmọ̀gìyàn, alápàǹdẹ̀dẹ̀ wọn kì í tijú àmọ́ ògiri ní ìta gbangba. Àwa ò ní tijú, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ò ní tẹ̀tì láti gbọ́ ìkànnì wa níbí. Ẹ̀yin sókè, ẹ jẹ́ kó máa kọ, ẹ jẹ́ kó máa já, ẹ jẹ́ kó máa milẹ̀ tìtìtìtìtìtì ní ibi yòówù tẹ́ ti ń gbọ́ wa. Kẹ́ ẹ sì máa gbé ìkéde àti ìpolówó ọjà yín wá sí ìkànnì wa níbí kó lè kún wẹ́kú bí ìdodo ẹ̀fọn. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá, níbi tí àwọn kan tí wọ́n ń gbààwẹ̀ àìríbí, tí wọ́n ń sunkún àìrípọ̀n, tí wọ́n ń fojoojúmọ́ sunkún sí Elédùmarè wípé kọ́lọ́run kó fún àwọn ní ọmọ bíi. Ṣàdédé ni àwọn ará olùgbé ní ìpínlẹ̀ kan ò ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ni wọ́n ti bá ìbejì tó jẹ́ wípé arábìnrin kan ó wọ̀ ọ́ dànù bí ìgbà tí èèyàn ń wọ kóró inú ọsàn. Àwọn ará àti olùgbé ní ìjọba ìbílẹ̀ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Parkin ní ìpínlẹ̀ Plateau ni wọ́n ṣàdédé rí àwọn ọmọ tó jẹ́ ìbejì níye ní ibi tí wọ́n ń da ilẹ̀ sí ni wọ́n ti rí wọn o. Kí ló ṣẹlẹ̀? Arákùnrin kan tí ilé rẹ̀ gbé ibi tí wọ́n ń dalẹ̀ sí yìí, òun ni ó ṣàlàyé báyìí wípé ọkùnrin kan tó jẹ́ àgbẹ̀, àwọn àgbẹ̀ tí wọ́n máa ń fi omi rin ilẹ̀ kó tó di wípé wọ́n gbin irúgbìn sí orí ilẹ̀ wọn, òun ló ṣàdédé wá ké sí òun tó sì ṣàlàyé pé òun rí wípé ajá ń fa kinní kan níbi tí wọ́n ń dalẹ̀ sí òun. Àwọn ajá ọ̀hún wọ́n sì ti pé bìbà ni àwọn bá jọ lọ síbẹ̀ o. Ó nígbà tí àwọn ó débẹ̀, àwọn rí wípé eléyìí kì í ṣe ẹranko tàbí kì í ṣe nǹkan tí kò nítumọ̀, ṣùgbọ́n ọlẹ̀ inú obìnrin ni. Èyí tí wọ́n sì ṣàkíyèsí wípé ó ti tó bí oṣù márùn-ún tó jẹ́ wípé gbogbo ẹ̀yà ara ọmọ ènìyàn ni ó ti pé pérépéré, gẹ́gẹ́ bí Emma Danladi gẹ́gẹ́ bó ṣe wí.
Emma Danladi yìí òun ni ilé rẹ̀ wà nítòsí ibi tí wọ́n ń dalẹ̀ sí yìí. Ó ní ṣàdédé nígbà tí ẹni tí ó jẹ́ àgbẹ̀ tó máa ń bu omi rinlẹ̀ yìí tó ké sí òun tí òun sì lọ síbẹ̀ ni òun rí kinní yìí. Ó ní èmi tẹ̀ ń wò yìí mo jẹ́ dẹ́rẹ́bà tó máa ń wa ọkọ̀ taisí ìgboro, èmi ni ó ní iná ni òun wà o. Ó ní ìgbà tí àwọn rí kinní yìí ni àwọn ké sí àwọn ará àdúgbò tí gbogbo àwọn ènìyàn sì pọ̀ bíbà tí oníkálukú ń sọ oríṣiríṣi, àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ tó dára àti ọ̀rọ̀ tó dára míì ni àwọn èèyàn ń sọ o. Ó ní inú bí àwọn ènìyàn kọjá, bẹ́ẹ̀ ni àwọn ènìyàn pọ̀ sí i bí wọ́n ṣe ń pera wọn yí pé ẹ wá wò ó, ẹ wá wò ó, ẹ wá wò ó. Ó ní nígbẹ̀yìngbẹ̀yìn àwọn ará àdúgbò náà ni wọ́n sì kó ọlẹ̀ tí ó jẹ́ oṣù 5 yìí wọ́n gbẹ́lẹ̀ tí wọ́n sì fi sí inú ilẹ̀. Kọ́lọ́run kó ṣàánú wa, kí àwọn òbí kí wọ́n sì kìlọ̀ fún àwọn ọmọ wọn kí wọ́n yé gba oyún. Ọmọ tó bá sì gba oyún kó bí ọmọ tí ó sin ni àkúkú mọ̀. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. bó o bá ti ṣàn dànù ẹni òbí èmi láṣojú yín láàrẹ ẹ mọ̀ ṣe nọ́ńsẹ̀nsì ẹ má bójú wa jẹ́ ẹ dákun torí Ọlọ́run. ṣé láwọn ọkùnrin sọ sí gbà wọ́n mọ̀ràn sí. gbà yín mọ̀ràn ẹ̀yin obìnrin etí wa mélòó ẹ dákun pàápàá àwọn ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́. ṣẹ́rí mo máa sọ kinní kan, ṣẹ́rí agbègbè wa yìí àwọn ọ̀dọ́ oyún la fi ń ṣoge, tó bá wá tún foyún ọ̀hún ṣoge má lọ ṣe dànù, gbé kó bí nǹkan rẹ wo ọmọ tó bá padà tọmọ bá dàgbà tán pride ti tiẹ̀ gan ni wàá ra máa gbé kiri pé this is my daughter, this is my son, kọ́nà tó wá bọ ṣé kọ́mọ̀ tó wá jọ ẹ́bì mọ́ mu. Ẹ dákun nítorí Ọlọ́run ẹ má jẹ́ àwọn ṣe gbogbo àwọn nǹkan yìí. Àwọn kan sunkún àìríbí nínú ilé tí wọ́n sunkún tí wọ́n fi ojoojúmọ́ bí Ọlọ́run, ìwọ ọ̀kan tí wọ́n ń rí o tí wá lọ ń ṣe wọ́n bí ò ṣe tọ́. Ọlọ́run ò ní fìyà jẹ wá o, Ọlọ́run ò ní fìyà jẹ wá o. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà, níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé níbi ìpàdé gbogbo ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n ti pìyàmọ́ fún òní ọjọ́ Ẹtì àti ọ̀lọ́jọ́ àbámẹ́ta, wọ́n ní àwọn gómìnà 22 àti àwọn aṣojú tí wọ́n tó bíi 800 ó lé ni wọ́n ti ń balẹ̀ sílùú Àbújá fún ìpàdé ọ̀hún. Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn tí wọ́n jọ ń ṣèjọba wọn ni àti àwọn gómìnà 22 káàkiri ìpínlẹ̀ pẹ̀lú àwọn aṣojú tí wọ́n lé ní 8,000 tí wọ́n tó 8,453 delegates wọ́n ní káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà òun ni wọ́n ti ń retí lónìí o. Wọ́n ní láti péjú pésẹ̀ síbi ìpàdé tí wọ́n ti pìyàmọ́ fún òní ọjọ́ Ẹtì Friday àti ọ̀la ọjọ́ àbámẹ́ta Saturday. Nínú àfikún wọ́n ní àwọn olóyè ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti ìpele gíga àwọn SUNA state àti world levels wọ́n ní gbogbo wọn náà ni wọ́n fojú gan ní ìpàdé ọ̀hún. Ibẹ̀ sì wọ́n ti yan àwọn aládarí tuntun ní òní, ẹni tí wọ́n jọ ń ṣe alága lórí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ìròyìn fún ìpàdé ọ̀hún, mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ Ìgbò Muhammed Idris wọ́n ní òun ló sọ̀rọ̀ yìí di mímọ̀ fáwọn oníròyìn lásìkò ìpàdé kan eléyìí tó sáré wáyé ní Transcorp Hilton Àbújá ní ọjọ́bọ̀ Thursday. Ara àwọn tí wọ́n wà níbẹ̀ náà ni mínísítà fún ohun tó ní ṣe pẹ̀lú àṣà àti ibi ìgbafẹ́ wọ́n ní Anato Musawa, the Minister of Aviation and Aerospace Development, Festus Keyamo, Pius Ayim, Vice Chairman of the Central Committee àti àwọn míì wọ́n ní wọ́n mà ti wà ń bẹ̀. Kódà Báyọ̀ Ọ̀nànúgà tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà tí yà ń tà o, wọ́n ní òun náà ń bẹ ń bẹ̀. Gbogbo wọn wà ń bẹ̀ àti àwọn èèkàn lára àwọn tí wọ́n ti yàn wípé àwọn eléyìí ni wọ́n jẹ́ àwọn tí àwọn oníròyìn àwọn tí wọ́n máa ṣe àmójútó ọ̀rọ̀ tó bá ti jẹ́ ìròyìn fún ìpàdé ọ̀hún. Wọ́n ní àwọn retí gbogbo àwọn aṣojú láti gbogbo orílẹ̀-èdè káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà fún ìpàdé tí wọ́n ti pìyàmọ́ ní olúùlú wa Àbújá lónìí àti ọ̀la. Wọ́n wá sọ wípé ìpàdé ọ̀hún gan òun ni yóò sàmì ìbẹ̀rẹ̀ ọ̀tun fún ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀, tí wọ́n sì ti sọ wípé wò ó èsì ìpàdé ọ̀hún wọ́n ní ayọ̀ òun ni ó já sí o. Ẹ̀yin fẹ́ ṣẹ̀rí ẹ̀ nílé kà tán torí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún
bẹ́yìn bá fẹ́ ṣeré lọ sínú ìwé ìròyìn Punch kẹlọmùkẹ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch tó fi lélẹ̀ yẹn lèmi náà ti mú ìròyìn títí ọwọ́ mi yìí tó sì ń ṣe ní àdúrà yìí pé gbogbo bímọbímọ gbogbo ẹ̀yin òbí àti ẹ̀yin alágbàtọ́ ọmọ tẹ́ ẹ gbàtọ́ ọmọ tẹ́ ẹ bí kò ní ràn yín lọ sí ọ̀run àjàǹtẹ̀ o bẹ́ẹ̀ ni òwe tàbí gbólóhùn ọmọnú ọ̀ká ní ṣe kó pọ̀ká tèrè ní ṣe kó pèrè kò ní ṣẹ̀ mọ́ wa lára o ọmọ ọgbọ̀n ọdún kan rèé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ifomboke Dama ni wọ́n ti fẹ̀sùn kàn wípé ó ṣe ikú pa ìyá tó bí lọ́mọ ní Abakaliki gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìyá ọ̀hún ni wọ́n sọ wípé ó jẹ́ ìyá tó ti dàgbà díẹ̀ nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi síkún òfin tí wọ́n fi mú arákùnrin náà agbèfọ́ba Inspector David Nku òun ni ó taari arákùnrin ọ̀hún lọ sí iwájú ilé ẹjọ́ wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé arákùnrin yìí ó dá ẹ̀ṣẹ̀ yìí ní ọjọ́ 19 oṣù kẹta tí a wà yí ọdún 2026 nígbàtí dúkù kékeré tó wáyé láàrin òun àti ìyá rẹ̀ ni ó bá mú ọ̀bẹ ló bá fi ṣe ìyá bí ó fi gba ẹ̀mí lọ́rùn ìyá gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe ń jábọ̀ rẹ̀ nígbàtí wọ́n gbé dé iwájú ilé ẹjọ́ àwọn agbèfọ́ba àti gbogbo àwọn tí wọ́n wà ní agbọ́nù ìdájọ́ ní ìpínlẹ̀ náà ni wọ́n ṣàlàyé wípé ó ní ìyà jẹ lábẹ́ òfin ìwé òfin tí ìpínlẹ̀ náà ń lò tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ìwé òfin 1999 èyí tí ó sọ wípé ìyà tó tọ́ ó yẹ lábẹ́ òfin nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá arákùnrin tó pa ìyá rẹ̀ yìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó sọ wípé òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀ àti pé òun ò tiẹ̀ mọ bó ṣe ṣẹlẹ̀ gan ṣùgbọ́n nǹkan kan tóun lè rántí náà ni wípé òun pa ìyá òun nígbà tí ìyá òun kọ̀ láti wẹ̀ fún òun adájọ́ ilé ẹjọ́ Chinedu Agama òun ni ó ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé kí wọ́n lọ fi arákùnrin ọ̀hún kí wọ́n lọ fi sí gbàgà títí àwọn yóò fi tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ ìwé ìròyìn Punch lójú síta ẹ lọ mú kẹsì rí ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn agbègbè Òkè-Ògùn náà ni ìròyìn eléyìí wà o níbi tí ẹgbẹ́ òṣèlú ADC ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Alhaji Yínká Ọlọ́nà wọ́n ní òun náà sì ní alága fún ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti wá sí etí ìgbọ̀wà tí ojú ìríran wa pé àwọn kọ̀nàkórí ẹ̀dá kan ni wọ́n mọ̀ọ́mọ̀ gbé ìròyìn òfegè káàkiri láti ṣe àwọn ènìyàn ìlú lọ́kàn wípé Alhaji Yínká Ọlọ́nà kì í ṣe alága ẹgbẹ́ òṣèlú ADC mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìròyìn òfegè yìí ló jẹ́ irọ́ eléyìí tó jìnnà sí òtítọ́ tó sì jẹ́ ara àwọn ìgbésẹ̀ àwọn kan láti rí wípé ẹgbẹ́ òṣèlú ADC kò ní ẹsẹ̀ nílẹ̀ eléyìí ló sì jẹ́ ara ìgbésẹ̀ eléyìí tí wọ́n ti ń gbé láti ẹ̀yìn wá láti ọwọ́ àwọn ẹgbẹ́ òṣèlú ó dá wa lójú tàdá wípé àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ fún àwọn ìgbésẹ̀ wọ̀nyí àti èròǹgbà wọn eléyìí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ àwọn fi àsìkò yìí fi ìdí rẹ̀ múlẹ̀ láìsí iyèméjì pé Alhaji Yínká Ọlọ́nà òun náà ni alága ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ọmọ ẹgbẹ́ àti àwọn alátìlẹyìn ẹgbẹ́ àti gbogbo ẹ̀yin ènìyàn ìlú òun náà ni à ń gbà yín ní ìmọ̀ràn láti kọtí ọ̀gbọ́n yìí sí ọ̀rọ̀ irọ́ eléyìí tó jìnnà sí òtítọ́ tó sì ń jàròyìn káàkiri gbogbo lẹ̀ wípé Alhaji Ọlọ́nà kì í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní padà irọ́ lásán ni o wọ́n ní tí wọ́n sì rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àwọn olólùfẹ́ tó fi mọ́ àwọn alátìlẹ́yìn láti wà ní ìṣọ̀kan pẹ̀lú àfojúsùn ìlọsíwájú láti rí i dájú wípé ẹgbẹ́ wọn tẹ̀ wájú lábẹ́ ìdarí Alhaji Yínká Ọlọ́nà ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni ó dúró digbí pẹ̀lú ìṣọ̀kan àti àfojúsùn láti gba ipò àṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láì fi ẹ̀tàn ṣe bákan náà ni àtúnràn yín létí tí a sì ń pe gbogbo ènìyàn síbi ìpàdé gbò tí ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú à ń pe gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ ní wọ́ọ̀dù ẹ̀yin ojú tuntun eléyìí tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wípé ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ dóòlà orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ìṣẹ́ àti òṣì kí a sì gba ìjọba sí ipò ìjọba gidi eléyìí tí ó tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà
gbogbo ènìyàn lápè láti wá gba òmìnira ara yín kúrò nínú ìṣòro eléyìí tí ẹ wà kí á sì yọra wa kúrò nínú ipò ìnira eléyìí tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà. Ìpàdé ọ̀hún náà ni wọ́n ti pìyàmọ́ fún òní ọjọ́ Ẹtì ọjọ́ 27 oṣù kẹta nínú ọdún eléyìí tí a wà yìí ní ADC secretariat tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo Àjàlá ní òpópónà iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Òtù. Fún àlàyé kíkún ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-297-60520 081-297-60520. Alhaji Yínká Ọlọ́nà òun náà sì ni alága ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jìnnà sí irọ́ eléyìí tó yàtọ̀ gbégédégbégé sí òtítọ́ eléyìí táwa gbé lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú ADC. Ẹgbẹ́ òṣèlú ADC Arise and Shine. Ìwé ìròyìn agbègbè Ògùn lọ́kọ ìròyìn ọ̀hún ẹ lọ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ẹ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kó kalẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì ọjọ́ kan làálá oyin tí dán lẹ́nu mẹ́rán-mẹ́rin ọjọ́ kan là jọ̀gẹ̀dẹ̀ tí ṣe ni lẹ́nu mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ ọjọ́ kan là gbá pátá gbẹ́sẹ̀ tó di wíwo ọjọ́ kan ni màmá wa gbé apá tó gbé ẹsẹ̀ tó di wíwo ọjọ́ 18 nínú oṣù tá a wà yìí ni màmá wa Àlàbá Juliet Abíọ́nà ni wọ́n dágbére fáyé bí ètò ìsìnkú yóò ti lọ nìyí ọjọ́ 27 nínú oṣù tá a wà yìí on the 27 ni àṣálẹ́ orin onígbàgbọ́ wakekeeping ní dédé agogo 5 ìrọ̀lẹ́ ní inú ìjọ St Joseph Catholic Church ní Ìwéré Ilé ọjọ́ 28 nínú oṣù tá a wà yìí on the 28 ni wọ́n ó ṣe ìsìn ìdágbére fún màmá wa olóògbé Àlàbá Juliet Abíọ́nà ní inú ìjọ St Joseph Catholic Church ní Ìwéré Ilé ní dédé agogo 10 òwúrọ̀ gbogbo ẹbí ará ọ̀rẹ́ ló ṣe lédè lẹ́yìn rẹ̀ màmá Florence màmá Patricia màmá Samson màmá Ọpẹ́yẹmí gbogbo ènìyàn ló sọ yí pé ó dàárọ̀ o olùkéde àwọn ni Mrs Adéṣọlá Cecilia mọ́mí Rosalie tó jẹ́ ọmọ iṣẹ́ olóògbé àwọn ló ń kéde. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Solar King wọ́n ń lo àsìkò yìí láti fi tó gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀ létí wípé àwọn wà ní ìlú Ìgàngàn báyìí o pẹ̀lú ọ̀kan-ò-jọ̀kan sólà yìí tó jojú ń gbèsè tó rẹ̀ ò sì gún pa rárá solar street light ó ń bẹ lónírúurú solar fan solar standing fan solar table fan àti ọ̀kan-ò-jọ̀kan solar light èyí tó jẹ́ wípé ó ń lo gílóòbù 5 èyí tó ń lo 3 tẹ́ ó sì tàn látàlẹ́ mọ́júmọ́ ẹ ó sì lò ó fún ọjọ́ pípẹ́ àti sólà yìí tó ń lo gílóòbù 5 tó ń lo 6 tó ń lo 8 sólà tó lè gbé ilé ńlá sólà deep freezer àti ọ̀kan-ò-jọ̀kan solar power bank ó wà ní ọ̀dọ̀ Solar King wọ́n sì ti gbé ọjà ìdíwó lọ sí ìlú Ìgàngàn báyìí Ìgàngàn roundabout níwájú maternity ní Solar King ni wọ́n gbé ẹ̀dínwó ọ̀hún lọ gbogbo ẹ̀yin ènìyàn wa ẹ wí fún ẹni tí ò gbọ́ wípé iléeṣẹ́ Solar King wọ́n ti gbé ìfàká yín mọ́lé o ẹni ìfà ò tọ́ sí ní ń pè ní àràmù ẹ tètè ẹ tara ṣàṣà kẹ́ ẹ lọ sí Ìgàngàn roundabout ní iwájú maternity pẹ̀lú owó kékeré lọ́wọ́ yín kẹ́ ẹ sì mú sólà bàǹtì lọ sílé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 070 62 99 0691 070 62 99 0691 Solar King iná títàn ó dìrọ̀rùn.
pàtàkì kéde pàtàkì. Àṣálẹ́ agbára ìjọ Christ Gospel Apostolic Church CGSO Òkèwà tí agbègbè rẹ̀ pé gbogbo èèyàn síbi àṣálẹ́ agbára tó lóṣooṣù eléyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ẹtì tó bá gbẹ̀yìn oṣù last Friday of every month tóṣù yìí tún ti wọlé dé wẹ́rẹ́ o nínú ìjọ CGSO Òkè Àlàáfíà agbègbè Lẹ́pẹ́ lẹ́yìn ilé ìtajà Amos láfihàn ìṣà òkè òní yóò ti máa wáyé ní gbogbo ọjọ́ ẹtì tó bá gbẹ̀yìn oṣù agogo mọ́kànlá ni ètò náà yóò máa gbéra sọ ètò tí a pè ní àṣálẹ́ agbára àwọn ìránṣẹ́ Ọlọ́run fún ètò náà ni wọ́n yí Lady Evangelist Rahim láti ìlú Olúwa, Pastor Adédoyin láti Joloko, Pastor Adéṣọpé láti Ìṣíà, Pastor Mákindé láti ìlú Òlérò, Pastor Adéníran láti ìlú Olúwa, àti Pastor Akínọlá tí wọ́n ṣe alábòjútó ìjọ CJS Òkè àti agbègbè rẹ̀, àti Apostle AA Ìbòsíọlá tí wọ́n jẹ́ ààrẹ káfọ̀tà fún ìjọ CGS káàkiri àgbáyé. Wá jẹ́ ká jọ gbàdúrà, àdúrà nìkan la lè fi rìn nínú oṣù títún. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ọmọ àti olùgbé àdúgbò Òkè Ògún ní ìlú Òkè Ò létí wípé baálẹ̀ Òkè Ògún olóyè Rahim Rauf Adélàní wọ́n fẹ́ fi àwọn ìgbìmọ̀ baálẹ̀ Òkè Ògún jẹ. Ètò náà yóò sì wáyé ní ọjọ́ 28 oṣù kẹta ọdún 2026 ní déédéé aago 10 òwúrọ̀ ní gbàgede ilé baálẹ̀ Òkè Ògún ní ìlú Òkè Ò. Àwọn ìgbìmọ̀ tí baálẹ̀ Òkè Ògún ní ìlú Òkè Ò fẹ́ fi jẹ àwọn náà ni olóyè Abraham Adéṣọlá Àlàbá gẹ́gẹ́ bí sọ́ba lójú Òkè Ògún, olóyè John Bádáìró Adégòkè gẹ́gẹ́ bí àgòrò Òkè Ògún, olóyè Táíwò Ṣàngólẹ́yẹ Abel gẹ́gẹ́ bí máyà Òkè Ògún, olóyè Ṣítù Ismaila Adémọ́lá gẹ́gẹ́ bí alámúrò Òkè Ògún, olóyè Mákindé Sunday Akíndé gẹ́gẹ́ bí máyégún Òkè Ògún, olóyè Òkúnlọlá Lateef Àyínwọlé gẹ́gẹ́ bí amúrúdùn Òkè Ògún, olóyè Abọ́dúnrìn Janet Ọlásàdé Ọlọ́runlówù gẹ́gẹ́ bí ìyálóde, olóyè Abigail Adémọ́lá Ayọ̀adé gẹ́gẹ́ bí ìyálọ́jà Òkè Ògún, olóyè Ìdòwú Ọ̀jẹ́lérè Israel gbọ́ba ní Òkè Ògún, olóyè Àmùdá Rasheed Adéṣọlá gẹ́gẹ́ bí abẹ́sẹ̀ Òkè Ògún. Saturday March 28 ni ètò oyè jíjẹ náà yóò wáyé ní déédéé aago 10 òwúrọ̀ ní gbàgede ilé baálẹ̀ Òkè Ògún ní ìlú Òkè Ò. Ní ètò ọ̀hún yóò ti wáyé ní ìjọba ìbílẹ̀ Kájọlà. Olùkéde baálẹ̀ Òkè Ògún olóyè Rahim Rauf Adélàní. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn wa ń tẹ̀ sápá iwájú. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. Arákùnrin kan rèé tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti fi páńpẹ́ ọba mú pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń rí ṣíṣe ènìyàn báṣubàṣu nínú ìdílé. Wọ́n ti fi arákùnrin ọ̀hún sí inú gbàgà báyìí nítorí pé ó gé ọmọ ìka olólùfẹ́ rẹ̀ kan èyí tí wọn ò jọ fẹ́ra wọn mọ́. Àràmé ìrírí ni ìròyìn ọ̀hún ni ó bá dé nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí nígbàtí iléeṣẹ́ tí ó ń gbógun ti ká máa ṣera ẹni báṣubàṣu nínú ìdílé ni wọ́n fi ìdí ìròyìn yìí múlẹ̀ fún àwọn oníwèé ìròyìn pẹ̀lú bí wọ́n ṣe kàn fi fọ́nrán fídíò kan lójú òpó ayélujára TikTok nígbàtí ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Anes Gold ni ó fi fọ́nrán fídíò ọ̀hún sí ojú òpó ayélujára. Àwọn ọlọ́pàá tó fi mọ́ àwọn àjọ tó ń rí sí ká máa ṣe ènìyàn báṣubàṣu nínú ìdílé ni wọ́n tètè lọ wo fọ́nrán fídíò yìí tí wọ́n sì ń tọpinpin rẹ̀ káàkiri pé níbo ni irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí báyìí ló ti ṣẹlẹ̀. Fọ́nrán fídíò tí wọ́n fi sórí ayélujára ọ̀hún ni wọ́n fi sí ní ọjọ́ 22 oṣù kẹta ọdún 2026 tí a wà yìí. Nínú fọ́nrán fídíò náà ni arábìnrin kan
ni wọ́n ti lẹ oríṣiríṣi nǹkan tí wọ́n fi ń tọ́jú ẹni tí ara rẹ̀ ò bá yá wọ́n lẹ̀ mọ́ ọ lọ́wọ́ wọ́n lẹ̀ mọ́ ọ lọ́wọ́ lọ́tún lọ́sì tí ó sì ń ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó sọ wípé arákùnrin kan èyí tí àwọn jọ ń fẹ́ra àwọn tẹ́lẹ̀ ṣùgbọ́n tí àwọn ò jọ fẹ́ra àwọn mọ́ òun ni ó dán sọ ọrú ẹ̀ ṣòro tó sì gé ọmọ níka òun. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n bu ẹnu àtẹ́lu irúfẹ́ ìgbésẹ̀ báyìí tí wọ́n sì ti fi arákùnrin yìí tí wọ́n ti fi ṣe gbàgà. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde ẹ lọ mú kẹyẹ ò níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ló Punch ìròyìn eléyìí síta níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé gómìnà Soludo ti ìpínlẹ̀ Anambra ló mà ti dá gbogbo àwọn sáǹsà eléyìí tí ò bá níbi iṣẹ́ lánàá tó ṣe àbẹ̀wò dúró wípé kí wọ́n dá wọn dúró fún sáà díẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Anambra ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo ló ti pa láṣẹ wípé àwọn òṣìṣẹ́ ìjọba eléyìí tóun ò bá lẹ́nu iṣẹ́ ní déédé agogo 10 òwúrọ̀ àná tó ṣe àbẹ̀wò àìròtẹ́lẹ̀ sí iléeṣẹ́ ìjọba tó wà ní Ọ̀ka. Ó ní kí gbogbo wọn kí wọ́n fún wọn níwèé kí wọ́n lọ sinmi ńlé náà. Soludo ló sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí ó ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ìjọba tí ó sì ń tójú bọ gbogbo àwọn ọ́fíìsì sí ọ́fíìsì kiri káàkiri gbogbo iléeṣẹ́ ọ̀hún àti àwọn agbọn tó wà ní ìpínlẹ̀ náà. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn àbẹ̀wò náà níbẹ̀ ni gómìnà ti sọ wípé gbogbo àwọn òṣìṣẹ́ eléyìí tóun ò bá ní ibi iṣẹ́ ní déédé agogo 10 òwúrọ̀ ó ní kí wọ́n dá gbogbo wọn dúró láìsan owó oṣù wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ ó ní òun wọlé gbọ̀gẹ̀ sí iléeṣẹ́ ọ̀hún òun sì wọ ọ́fíìsì sọ́fíìsì ó ní ẹ wò ó àwọn iye àwọn òṣìṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ wọn ni péréte mà níwọ̀n èyí ẹ máa wò ó láago 10 òwúrọ̀ kó ṣiṣẹ́ má tì débi iṣẹ́ wọn ni ó jẹ́ ohun tí ò ṣe ìtẹ́wọ́gbà. Wọ́n ní àwọn kàńdá nínú wọn ni àwọn ó fọ̀dànù torí pé ìpínlẹ̀ Anambra kò ṣe ìpínlẹ̀ eléyìí tí wọ́n kàn sí lè má ṣe ségesège. Wọ́n nítorí wípé ìjọba ń tọ́jú àwọn òṣìṣẹ́ ó yẹ káwọn náà lè ṣiṣẹ́ takuntakun. Gẹ́gẹ́ bí gómìnà ọ̀hún ṣe sọ gómìnà náà ló wá ń sọ̀rọ̀ ó ní àwọn ò ní gbàgbàkúgbà o ní ìpínlẹ̀ Anambra. Ó ní gbogbo àwọn tóun ò bá níbi iṣẹ́ ní déédé agogo 10 tóun débẹ̀ ó ní gbogbo wọn pátápátá ẹ fún wọn níwèé ẹ sọ̀spẹ́ndì wọn ó ní láì sanwó oṣù wọn tóṣù yìí ni ó ní àwọn ò ní gbà kí wọ́n bá ba iléeṣẹ́ ìjọba jẹ́. Gómìnà ìpínlẹ̀ Anambra gómìnà Soludo ló wá tẹ̀wájú ó sì kí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ takuntakun eléyìí tó bá lẹ́nu iṣẹ́ torí pé gbogbo wọn kò sí ẹni tó mọ̀ wípé gómìnà wọn ó ṣe àbẹ̀wò ṣùgbọ́n gómìnà wọn ṣe àbẹ̀wò àìròtẹ́lẹ̀ sí gbogbo àwọn òṣìṣẹ́ eléyìí tí ò bá lẹ́nu iṣẹ́ ó ní ẹ wò ó ẹni kí wọ́n lọ sinmi ńlé kẹsì má ṣe san owó oṣù wọn fún wọn. Ẹ̀yin fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti pa láṣẹ báyìí wípé kí wọ́n fi ìyá àgbẹ̀bí èyí tó lọ́wọ́ níbi àwọn tí ó ṣẹ́ oyún fún àgùnbánirọ̀ kan wọ́n ní kí wọ́n lọ fi sí ọgbà àtúnirọ̀ náà o. Ilé ẹjọ́ kan tó fi ìdí kalẹ̀ sí Ìsàbò ní ìlú Abẹ́òkúta ó ti pa láṣẹ wípé kí wọ́n fi ìyá àgbẹ̀bí nọ́ọ̀sì ẹni ọdún 37 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kọ́hìndé Adésànyà wọ́n ní kí wọ́n lọ fi sínú gbàgà títí gbogbo nǹkan tí àwọn yóò ṣe tí àwọn yóò fi rí ojútùú rẹ̀. Tẹ́ bá gbàgbé àgùnbánirọ̀ kan èyí tó ń ṣèlú ìlú ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Victoria Àríyọ̀ òun ni wọ́n sọ wípé ó lóyún fún ẹnìkan tó jẹ́ aládarí àwọn àgùnbánirọ̀ ní ìjọba ìbílẹ̀ Gúúsù Abẹ́òkúta tí wọ́n pe orúkọ arákùnrin náà ní local government inspector LGI Abbas Ọlálékan yìí òun ni wọ́n jọ ń mọ̀fẹ́ pẹ̀lú àgùnbánirọ̀ tí wọ́n jọ ń fojú ẹ̀dọ̀kì àti ojú mo nífẹ̀ẹ́ rẹ ìwọ náà nífẹ̀ẹ́ mi wọ́n jọ fi ń wora wọn o ọ̀rọ̀ ìfẹ́ wọn ó sì débi wípé arábìnrin àgùnbánirọ̀ ó lóyún ìgbà tí àgùnbánirọ̀ tó lóyún ní Abbas Ọlálékan tó jẹ́ LGI ó bá sọ fún un wípé kó lọ yọ oyún ọ̀hún tí wọ́n sì yọ oyún yíyọ oyún òun ni ó yọrí sí ikú àgùnbánirọ̀. Ilé ẹjọ́ wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ náà níbo ni wọ́n ti lọ yọ oyún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú kinní ọ̀hún ni wọ́n ń tọpinpin wọn báyìí o. Ìyá àgbẹ̀bí
tí ajere ìwà ìbàjẹ́ náà símọ́ lórí ẹni ọdún 37 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kàndé Adésànyà. wọ́n ní kí wọ́n lọ fi sí gbàgà báyìí. wọ́n ti fi páńpẹ́ ọba gbé LGI Abbas Ọlálékan náà tóun náà ti wà nínú gálágálá àárín. ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ ẹ lọ mú kẹ́ yẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé àwọn olùjọ́sìn tí wọ́n ti gbé ní ìpínlẹ̀ Kwara wọ́n máa ti ń béèrè bílíọ̀nù kan owó náírà láti gba ìtúsílẹ̀ wọn jáde. àwọn agbébọn eléyìí tí wọ́n ya wọ ibi ìjọsìn ní ọjọ́ àìkú ní ìjọ Evangelical Church of West Africa tí ó wà ní ìpínlẹ̀ Kwara. wọ́n ní lásìkò tí wọ́n ń jọ́sìn ni wọ́n mọ̀ kó wọn táwọn ẹni ẹlẹ́ni sì kó sọ́wọ́ lọ́wọ́. wọ́n ní báyìí wọ́n ti ń béèrè fún bílíọ̀nù kan owó náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ wọn. olùṣọ́ àgùntàn tó wà ní inú ìjọ Mútọ́ba Ọmọlé òun ló sọ̀rọ̀ òun di mímọ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú Wednesday tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé èèyàn 8 ọmọ ìjọ 8 ni wọ́n kó ní àárín ìsìn. wọ́n ní àti aya olùṣọ́ àgùntàn náà wọ́n ní wọ́n sì ti wà ń bẹ̀ látìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. àwọn ajínigbé ni wọ́n ní wọ́n bá àwọn aráàlú sọ̀rọ̀ ní ọjọ́ ìṣẹ́gun tí wọ́n sì sọ wípé ẹ wò ó iye owó táwọn ó gbà ní òun ní bílíọ̀nù kan owó náírà. wọ́n ní láàárọ̀ yìí lára àwọn tí wọ́n jí gbé ó ní òun gbọ́ orúkọ ìyàwó òun tó ti sọ àtàwọn míì tí wọ́n sọ wípé ẹ wò ó ẹ dákun bílíọ̀nù kan owó náírà lọ́wọ́ ìtanràn wa ẹ ṣàánú wa ibi tá a wà yìí kò rọ́gbọ́ o. wọ́n níbẹ̀ làwọn ènìyàn ọ̀hún ṣe ń dún tí wọ́n sì ń kùn tí wọ́n sì ń pariwo. àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ti ń béèrè fún bílíọ̀nù kan owó náírà láti fi yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé ní òmùgọ̀ ní ìjọba ìbílẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Kwara. kí Ọlọ́run ọba kó ṣe wọ́n ní rírí kí Ọlọ́run ọba kó sì jẹ́ kí àánú rẹ̀ kó dájú lórí gbogbo wa ká má ṣe kó sọ́wọ́ lọ́wọ́. ẹ̀yin fẹ́ ṣẹ̀rẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn eléyìí ti jáde wá bẹ́ẹ̀ náà ni Daily Trust òun náà tún ti jáde pẹ̀lú kí gbogbo aláboyún kí wọ́n má bóyún kù. bẹ́ẹ̀ ni àìsàn tí máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá bímọ tán kó má ṣe wọn o. arábìnrin tó bí ọmọ 5 papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ní ìpínlẹ̀ Kano wọ́n ní ó ti padà jọlọ́run nípè o. arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Afusat Yusuf ẹni tí wọ́n ní ó bí ọmọ 5 papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ní ìpínlẹ̀ Kano ni wọ́n jábọ̀ báyìí wípé arábìnrin náà ó ti padà tẹrígbàsọ gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí ọkọ rẹ̀ Salisu Nafiu tó fi ìdí rẹ̀ múlẹ̀ fún àwọn oníwèé ìròyìn Daily Trust ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé ní nǹkan bíi aago kan òru ní ìṣẹ̀lẹ̀ dídágbére fáyé ìyàwó òun tí orúkọ rẹ̀ ń jẹ́ Afusatu Yusuf ni ó ṣẹlẹ̀. nínú ọ̀rọ̀ rẹ̀ ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ 5 tí arábìnrin ọ̀hún bí wọ́n wà láàyè pẹ̀lú àlàáfíà ara tó péye. ọkùnrin 3 àti obìnrin 2 wọ́n sì ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. ṣùgbọ́n Nafiu kò fi ìdí àti nǹkan tó ṣẹlẹ̀ gan tí obìnrin náà tó fi padà jọlọ́run nípè kò fi ìdí rẹ̀ léde. ṣáájú ni àwọn ìjọba pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera ní ìpínlẹ̀ Kano ni wọ́n ti ní àwọn yóò ṣe ohun tó tó àti èyí tó yẹ fún àwọn ọmọ náà pẹ̀lú ìyá wọn kó tó di wípé ìyá ọ̀hún ó padà lọ sọ́run àjàǹtẹ̀. ìwé ìròyìn Daily Trust ló ti jáde ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. ó já gbé súnmọ́ àwọn aráalé nítorí àwọn iṣẹ́. a ti ṣí ojú òpó kalẹ̀ báyìí fún ẹ̀yin ènìyàn wa 070 47 7064 070 47 7064 070 47 7064 lójú òpó. ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o. ẹ̀lú akókòrò abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ o. ìtura olúwa. Yes sir. àlejò olówó láti ìlú Òmèrèlé. ẹ̀rẹ̀sẹ̀ ẹ káàárọ̀ sir. ọ̀rọ̀ tí mo fẹ́ ká sí ni ọ̀rọ̀ tí ẹni tí ó lọ ṣe oyún tó lọ yọ oyún sọnù ní Ẹ̀kúlẹ̀ tí wọ́n rí yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bẹ ní ìsọ tó ti lé ní ọdún 15 tó ti wà nílé ọkọ tí ń bẹ lọ́hùn tí ò rí oyún débi tí ó bímọ àwọn wá rí irú eléyìí tó jẹ́ pé kí ọ̀sọ̀nù ló wá àjámọ́ nígbà tí wọ́n mọ̀ pé òun kì í ṣe kẹ́ tí wọ́n fẹ́ bímọ kí ló dé tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fúnra wọn kẹ bá mọ̀ pé ẹ̀tí ìrẹ́sì kò ẹ̀kẹ́ tí ìbá rẹ̀ bí gbogbo eléyìí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn èèyàn
wípé nǹkan tá a bá ṣe lémi ọ̀rọ̀ tèmi ó dà bọ́dọ̀ dáhùn ohun tí ìyàwó tó lè ṣerú eléyìí tó ṣe yìí ó ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò gbà lọ́dọ̀ Ọlọ́run máa tànà. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí 070477064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí ìròyìn tí a ti kà sí yín létí. ẹ̀lọ́ ẹ kú ojúmọ́ o. Hello. ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. orúkọ yín àti ìtẹ̀ tí ń pè o. Orúkọ mi ni Adébáyọ̀mẹ́ra láàjì àtọ̀yọ́ aláàfin. láti lọ́yọ̀ à ń gbọ́ yín sà. à ń gbọ́ yín. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ rí ẹni tí ó fẹ́yún fún ọmọ àgùnbánirọ̀ àti ẹni tó fún lóyún ó yẹ kí ìjọba ó fojú wọn yé nà tó dáa because nígbà tí yàrá máa fọ ohun òbí rẹ̀ jì láti ṣe márì ó yẹ kó rẹ̀dì téèyàn bá ti rẹ̀dì èèyàn ti rẹ̀dì láti fẹ́yàwó láti fi máa yìn ọmọ ọlọ́mọ ẹ wo iye owó téèyàn ń nà á lé ọmọ lórí kó tó débi pé ń lọ sùn nílùú ẹ má kíjọba má fojú àánú wò wọ́n o ọlọ́run ti máa lò ní jẹ́ abiyamọ pọ̀tù ọmọ o. àmì ẹ̀ ṣe o 070477064 070477064 lójú òpó 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. ẹ̀lọ́ ẹ káàárọ̀. ẹ ti wọlé o. 070477064 070477064 ní ojú òpó tí ẹ fi dá sí ìròyìn tí a ti kà sí yín létí. ẹ̀lọ́ ẹ káàárọ̀. wọn ló dàbí ojú òpó yẹn. lójú òpó ayélujára Akíntúndé Adam wọn kí wa láàárọ̀ Amos Adébáre AI Toyib ọmọ Shehu Adédòkun Lukman Adébáyọ̀ ẹ kú ojúmọ́. ẹ̀lọ́ ẹ káàárọ̀. ẹ yí rédíò yín sílẹ̀ o. ẹ yí rédíò yín yẹn sílẹ̀ o. Ẹ káàárọ̀. ẹ tí yí rédíò yín sílẹ̀ o. àwọn gò ṣe tán. 070477064 070477064 Mustapha Adéyẹmí Kabir wọn kí wa láàárọ̀ yìí Suhaib Adéwálé àwọn náà wọn kí wa. ẹ̀lọ́. Ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ o. Ẹ kọ́lá Friday á ti rúkọ rẹ o. àmì o. Orúkọ tèmi ni àbísí àti àtúnṣe láti òkè sórí láti ṣàtì. à ń gbọ́ yín sà. Aláṣẹ tó bímọ márùn-ún tó àdúgbò ọlọ́run bí orin tọ́lọ́run kó sọ́gbà lọ yìí àmọ́ àwọn tó fi ka ìsáyé pẹ̀lú ọgbà ọlọ́run bọ́láàánú ọba àwò wọn o. àmín ẹ̀yin sọ̀rọ̀ ní ẹ̀yin sì sọ o. àmín Ọlọ́run ṣe ló ti ń gbé o ibi iṣẹ́ sí ìbùkún wá ní bàjẹ́ o. àmín Àwọn arákùnrin àtobìnrin táwọn lè ṣe mọ́ṣẹ́ fúnra wọn tó nígbà tó jẹba gbá wọn ẹjọ́ tó wá yẹ kí bá wá ọdá o lóòkè òní bàjẹ́ náà kọ́. Asalaam. ẹ ṣe o 070477064 070477064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. ẹ̀lọ́ ẹ káàárọ̀ o. Ẹ mà káàárọ̀ o. Abẹ́ kéré. ẹ káàárọ̀ sà orúkọ yín. yẹsẹ káàárọ̀. Orúkọ mi ni Chief Murtala Oyè ní Ìjagun Yàrá Òkè o. ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Ọlọ́run bàbá bá ń ṣe o. àmín àmì o. Ìlú yìí ò ní bàjẹ́ lágbára Ọlọ́run o. àmín Ẹ̀rí kọ́lọ́run ṣàánú wa ni pẹ̀lú àwọn ọmọ wa. Nígbà tí bàbá ṣe wàhálà tó wọ́n fi di àgùnbánirọ̀ tọ́tún á lọ ṣẹ́yún. Ṣébí tẹ́rí ẹni tó bá lórí sí kèé lọ sùkúù mọ́ ni. Ìrònú àwọn ọ̀pọ̀lọpọ̀ kò tiẹ̀ lọ sí kankan rárá. Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ rẹ̀ máa dáàbò rẹ̀ bò wá o. A sì gbé eléyìí táwọn káwọn tó kù náà kọ́ máa fi yẹ kọ́gbọ́n. Kò sígbà tó dáṣọ táàrí lẹ̀ fi wọ́ o. Ọlọ́run máa bá wa ṣe o. Ẹ kú iṣẹ́ o. Ó dàbọ̀. ẹ ṣe o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí gbogbo àwọn ọlọ́mọge bó o bá lóyún mọ́ṣẹ́ oyún o bí ní gbé wá fún abẹ́kéré yóò bọ̀ tọ́. àní kó o bí fúnra rẹ Bí, mọ́ṣẹ́ yún o ọmọ tí ó mọ̀ ọmọ tó sórí sì yàgò. ẹ̀yin obìnrin
ọmọ kò ní aṣojú obìnrin nìwọ láàárọ̀ yìí aṣojú bó wọn ni mí. kì í sì ṣe láàárọ̀ yìí ní gbogbo ìgbà ẹ̀yin obìnrin òun náà fẹ́ ṣe ó fẹ́ wẹ̀ wedding gown ó fẹ́ ṣe kínní ṣé tó bá bímọ wọ́n sọ yìí ṣé tó bá tiẹ̀ bímọ wọ́n ní ò lè wọ wedding gown ó tiẹ̀ lè wọ́. àti wípé sórí àkọọ́lẹ̀ oníkálukú àti bí ẹ̀dá ó ṣe rìnrìn àjò rẹ̀ ń bẹ tó sì sọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo èèyàn ní ìyàwó ṣíṣe wù ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè ṣèyàwó bẹ́ẹ̀ ni o. tí ayé ò fi parẹ́ yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni torí wípé bí oníkálukú ṣe ń rìnrìn rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó o bá ṣe rìnrìn rẹ̀ ṣáàtì gbà á bẹ́ẹ̀ bó o bá ṣẹ́yún oríṣìí nǹkan méjì láìda ló lè ṣẹlẹ̀ ó lè yọrí sí ikú àkọ́kọ́ ó sì lè yọrí sí kí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kó má gbọ́ pa kó má gbọ́ po mọ́. nǹkan ti ṣèwọ́ báwọn. tó ẹ jẹ́ ká sọ sí o àwa òbí bọ́ ẹ bá rọmọ yín tó lóyún ẹ sọ fún un kó bí ẹ sì má lè kókó kó jù pé ìgbé ọlé kìíní ni. òbí mi ò lé o tó bá lé náà ni ó padà mọ ọmọ yẹn wípé àwọn pẹ́rẹ́ǹtì mi lé mọ nǹkan tí wọ́n ṣe yóò bá lọ tọwọ́ bọ ohun tí ò yẹ kó tọwọ́ bọ̀. tó o bá bi kó tó ṣẹ́jú pé 1 2 3 yẹ́wọ́ kan èjì ẹ̀ta ẹ̀wá ọmọ ti dàgbà. ó lè mú gàrí rẹ o ṣùgbọ́n ó padà jẹ̀mú láàrẹ̀. ó padà jẹ̀mú láàrẹ̀ ọmọ ti dàgbà o ìgbà tó o bá fi kalẹ̀ kíkú má pọ̀ ọmọ fọlọ́mọ ọmọ kékeré kì í pẹ́ dàgbà ẹ jẹ́ ká sọ ṣe o bọ́ ọ bá ti tọ́ ọ bá ti rẹ́ kínní tọ́ bá ti di táǹkì fi kalẹ̀ bíi ìtura rèé gọbọi lówó sùn rẹ̀. lóde ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ ókè náà ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rárá fẹsọ̀ ló ṣe ewé àdèkò wọ́n fi kó ókè 09027209106 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi ara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀kò okay now ó ti yá 09027209370 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe rámọ ni kò béèrè fún rárá fashion ló ṣe rárá fashion ló ṣe rárá fashion ló ṣe rárá fashion ló ṣe rárá fashion ló ṣe. ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri ibi yòówù tẹ́ ti ń gbọ́ wa à ń kí yín bẹ́ẹ̀ ni à ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ kú àfọmọnìyàn sí iléeṣẹ́ Ralac Ventures
ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a dé yìí láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ oríṣiríṣi àwọn nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn bí àwọn nǹkan náà bó ṣe ń ṣiṣẹ́ sí àti èrè gọbọi tí àwọn tó bá jẹ́ alágbàtà tí wọ́n lè jẹ lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi yìí. Alhaji Abolore wọ́n wà ní ìlú Àgọ́ Àrẹ báyìí látàná ni wọ́n ti wà ń bẹ̀ tí wọ́n ti ń dá àwọn ènìyàn lóhùn pẹ̀lú máṣíìnì ìgbàlódé tí wọ́n gbé wọlé láti ìlú òyìnbó. Máṣíìnì náà ló ń ṣiṣẹ́, owó táwọn èèyàn fi ń lò owó rẹ̀ sì gúnpá lábẹ́ bó ṣe lè kó mọ́. Alhaji Abolore wọ́n darapọ̀ mọ́ wa láìpẹ́ láti jẹ́ ká mọ bí ohun gbogbo ṣe ń lọ ní ìlú Àgọ́ Àrẹ nípa iléeṣẹ́ wọn àti bí àwọn èèyàn bí wọ́n ṣe jáde sí. Ẹ kú ojúmọ́ o Alhaji. Ẹ mà káàárọ̀ atọ́kùn. Ẹ kú ojúmọ́. A kú jímọ̀. Àdúpẹ́. Ọlọ́run ò ní jẹ́ ká fi eléyìí ṣe àṣemú. Àmín o. Jímọ̀ kan lèyìn ó ṣe lè rí ṣe mí mọ́ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ náà jẹ́ àṣe láyé àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo etí tó ń gbọ́ wa láàárọ̀ yìí. Àmín. A kì í atọ́kùn. Iwájú lọ́pàá ibi tí Ship FM máa lọ. Àmín o. Àwa kí ọ̀gá wa tó gbélé iṣẹ́ kalẹ̀ dókítọ̀. Àná wọn dá, ẹni wọn dá, Ọlọ́run ọba kí yóò jẹ́ kọ́lá wọn dá jù ní lọ. Àmín. Nítorí nínú àná wọn tó dáa làwọn ṣe rí èní. Ọ̀la wọn ni àwọn ọmọ wọn àtọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ mi ni Alhaji Abolore tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac tí olú iléeṣẹ́ á wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá. Bákan náà ni a ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkèwò lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn nílé bàbá wa Títọ́lọ́ ọlọ́pàá. Bákan náà a máa ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì akẹ́kàkà. Bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. Àtàìsàn àtàrùn kò ní fi ṣe mí, kò ní fi ṣe yín, kò ní fi ṣe gbogbo títí ń gbọ́ wa láàárọ̀ yìí. Ọ̀tọ̀ láìsàn, ọ̀tọ̀ lárùn, àtàìsàn àtàrùn, Ọlọ́run ní fi ṣe nìkọ̀ọ̀kan wa o. Àmín. Gbogbo wúwú tí wà ń bẹ́ nìkọ̀ọ̀kan jà nínú àgọ́ ara yálà ẹ̀rọ ní yálà oríkèéríkèé ara tí ń roni Ọlọ́run ohun tó ṣe é mánéjì ni Ọlọ́run ò ní jó mánéjì tí ó fi kúrò mẹ́. Ọlọ́run ò ní jó kọ mánéjì tí ó fi kúrò mẹ́. A dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ọ̀gá ògo. Àwọn èèyàn jáde lọ́pọ̀ yanturu ní ìlú Àgọ́ Àrẹ gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe pé láàárín oṣù wọn á máa fàyè lẹ̀ fọjọ́ méjì nítorí iṣẹ́ Ralac ò fẹ́ tarọ́. Èèyàn lèèyàn máa jẹ́ a lè fèèyàn síbẹ̀ ní sí kó má ṣe ohun tá a fẹ́ láàgẹ́ ṣe ní pé káwa gan máa yọjú síbẹ̀ kí wọ́n máa fojú rí wa ní ẹ̀ẹ̀mejì ní àárín oṣù. Fún díẹ̀ yìí àwọn èèyàn jáde lọ́pọ̀ yanturu àwọn èèyàn dẹ̀ tún ti pè láàárọ̀ yìí pé sátidébẹ̀. Ṣùgbọ́n àwa tún fi àsìkò yìí rọ gbogbo àwọn èèyàn wa tí ń gbọ́ wa yálà oríkèéríkèé ara tó ń roni, ọwọ́ tó ń kú, pajápajá ọwọ́, pajápajá ẹsẹ̀, àbá ìrorun sùn, àbí kẹ́kẹ́kẹ́ orí máa fọ́ yẹn, àbí kí èèyàn tiẹ̀ máa rìn lọ kó máa dàbí ẹni pé wọ́n ń tì yẹn látẹ̀yìn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n, àbí kẹ́ẹ̀ gbé ẹsẹ̀ bàtà méjì láti ibìkan sí ibìkan kó máa rìn yẹn, àbí kí ooru inú kó mú yẹn wá láti ta, àbí kí ara títa kó máa tà yẹn gbogbo ara, àbí kí ẹ̀gbẹ́ kan kú délẹ̀ tí wọ́n máa fi abẹ́rẹ́ gun kéèyàn má mọ fílì rẹ̀. Àpẹẹrẹ páìsẹ̀ ń bọ̀ nìyẹn o. Ọlọ́run o má dá wa gúnlẹ̀ Ọlọ́run má dé èèyàn gúnlẹ̀ fún Ọlọ́run. Àmín o. Àti gbogbo etí tí ń gbọ́ mi láàárọ̀ yìí àti gbogbo ibi tí owójà iléeṣẹ́ rédíò dé àtàwọn tó ń wò wá lórí Facebook. Àìsàn ohun tó lágbára ni, àrùn ohun tó lágbára ni, àti kéènì rẹ̀ àti kéjì rẹ̀ Ọlọ́run kó dá sọ àṣírí bò wá o. A kí àwọn alágbàtà wa lọ́tún lósì ní gbogbo ibi tí wọ́n bá wa tajà àti lọ́pọ̀lọpọ̀. Àìsàn oníṣẹ̀yìn náà ò ní fi ṣe yẹn fún níwò. Ẹ jẹ́ ká gbìyànjú gbogbo ẹ̀yin yẹn mi tí ẹ̀ ń gbọ́ mi wá nílùú Àgọ́ Àrẹ lẹ́nìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní àti lè wá lánàá tẹ́ ń gbé lẹ́nìí yẹn máa yọjú sí wa. Ẹ tètè yọjú sí wa kásìkò jìmáàtì tó. Ẹ jẹ́ á gbìyànjú gbogbo àwátá lárúgbó ńlé. Ẹ jẹ́ á gbìyànjú ká ṣekù kárí ká tọ́jú arúgbó wa. Torí ohun tí ó kù fún wa nìyẹn. Lára ohun tá a bá ti síwájú nǹkan tí a padà máa rere bá níjọ́ ìdájọ́ nìyẹn. So aláwo di ọmọ tó ní òbí ńlé tí ìyá àti bàbá sì ń pè pé lágbájá báyìí òun ò gbádùn tí ó sì mójútó àwọn òbí rẹ̀.
kò bọ́ sí tó kọ́lọ́wọ́n máa ṣe wá ní ẹni tí ó lé òbí tí ò nílò ìtọ́jú rẹ̀. tó fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin èmi tí ẹ̀ ń gbọ́ mi ní gbogbo àgọ́ ààrẹ àti agbègbè àti gbogbo káńsù tó rọgbà àtàwọn òlú tó rọgbà a wà nílùú àgọ́ ààrẹ ẹ̀já dìde wúyà àbẹ́yìn tẹ́ wá ń gbọ́ mi ní ìgbà àkọ́kọ́ tẹ́ fẹ́ ṣe alágbàtà wa yálà yìí náà ti mọ ogun tó ń jáde nílé iṣẹ́ wa tó pọ̀ látara rẹ̀ ní gbámúge tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ yìí inú tó ń kan nínú tó ń rin ní nǹkan oṣù obìnrin tí ó wà àbún yọ̀ àbún dúdú àbún ṣe ségesège àbóbìnrin tẹ̀ wá àárín lẹ́ẹ̀mejì àbóbìnrin míì tẹ̀ wá fẹ́ rí yóò máa jẹ́ dààmú fún wa. àkọ́kọ́ ń bẹ̀ ni pé a fẹ́ yẹ̀nẹ̀nẹ́ àwọn kinní kẹ pàápàá jùlọ tí ń bá àwọn tó jẹ́ àwọn obìnrin wa jà yálà primary infertility ni àbí secondary infertility ni àbẹ́ni tó ti wọlé ọkọ tó jọ́ mẹ́ta lọ́wọ́ ẹgbẹ́ ra ọ́sọ́ náà àbẹ́ni ó ti ẹ̀ ti bí kan tó di méjì tó tún ra ọ́sọ́ náà tó tún fẹ́ ní oore lọ́mọ ọlọ́run ọba kó má fi bù wọ́n bà wá nú jẹ́ ó wá jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wọ́n ní àlìzáni ibùdó kìíní ó ṣe wọ́n lọ́mọ ẹ̀sìn torí ọmọ tó bá lẹ́sìn ní rẹ́tì òbí ẹ̀ ọmọ tó bá lẹ́sìn ní rẹ́tì yẹ ó ṣe wọ́n lọ́mọ ọ̀gbẹ̀yìn tẹ́yìn ṣe àti gbogbo etí tí ń gbọ́ mi nítorí ọmọ táwọn wí náà kì í ṣe gbogbo ọmọ tí ẹbí náà ló ṣe di aláàánú ọmọ ọlọ́run kó ṣẹ̀nì kọ̀ọ̀kan wa láláàánú àwa ta ló bí láyé ọlọ́run kó jẹ́ káwa náà láàánú àwọn òbí tiwa náà fún díẹ̀ yìí ẹni ó bá ní primary infertility àmọ́ secondary infertility kò sóògùn ọmọ oògùn àrùn ní bẹ kò sẹ́ni tọ́lọ́run ọba ò dá dáadáa àwa ara wa náà ni ìkẹlẹ sọ lórí ìròyìn yìí ẹ wo gbé èèyàn tí ń rawọ́ sọ́lọ́run ọba pé ọlọ́run fóun náà lọ́mọ yàtọ̀ sẹ́lómi tiẹ̀ dọ́gbọ̀n ọ̀kan tó yẹ pé àṣẹ ọlọ́run ní í ṣe lórí rẹ̀ tó yẹ pé látijọ́ tó ti délé ayé àtàkùrọ́gbọ̀n ọ̀kan dá tí ó sì lóyún látàárọ̀ dalẹ́ tóun náà wá ní ẹlòmíì sì ní tó yẹ pé tó bá kódà gan bó fẹ́ tọ̀ létọ̀ ọkùnrin báyìí yóò doyún ṣùgbọ́n at the end of the day náà iná ẹ̀lẹ́ka nínú ìròyìn ẹ wọ́n ń ṣe bí bọ́rọ̀ ọlọ́run náà dẹ̀ ṣe rí ni ẹnìkan máa sunkún nǹkan yóò máa ra ọ́ sọ́lọ́run ọlọ́run ó sì máa fẹ́ lómi tó máa nóhùn fẹ́ fún di èyí gbogbo ẹ ló wà nínú ìpèníjà bẹ́ẹ̀ oyún àníbí ọmọ àbíyè ọba tàní àti tìjẹta tí yìí tún bẹ lẹ́ni tí ó máa bẹ lọ́la títí ayé òun ló gbàdúrà Sárà níjọ́ kìíní àná gbogbo ẹ ló wà nípò bẹ́ẹ̀ ọlọ́run oyún àníbí ọmọ àbíyè bá wa ṣe fún gbogbo àwa tá a di bí ọlọ́run má lù wọ́n pa ó ọlọ́run má lù àwọn ọmọ wa pa ó májà arábìkú àgbà májà arábìkú ọmọke tó bákan náà la ní ghetto street vita ló ń ṣe fún oríkèéríkèé ara tó ń ru ní ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú bákan náà la ní kó mọ́lẹ̀ street flosser bákan náà la wá ní ẹ máa ra ọmọ tó ń ṣe fún ọ̀ra bákan náà la lóní owó tó ń ṣe fún ìfúnpá gíga àìróorun sùn kétí máa wó ó máa rẹ̀ yẹn gbogbo ìgbà tó yẹ pé tí wọ́n bá yẹ̀ ẹ́ wò ó ní ìfúnpá yìí ga àwọn World Health Organization wọ́n ní ọmọnìyàn ìfúnpá rẹ̀ gbọ́dọ̀ ga 150 àti 90 lọ tó bá ti lé lọ́gọ́fà títí ń lọ bí 140 ó ti di masala mímí rẹ̀ tó ń pè ní heartbeat òun ò gbọ́dọ̀ ju 70 lọ 90 tí bá ti ń kọjá 70 80 90 100 ó ti di masala kọ́lọ́mọ̀ bá kó ṣàánú wa àpẹẹrẹ fúnpá gbígbà tí èèyàn bá ti ń rí àwọn masala tí èèyàn máa rí nínú àgọ́ ara oríṣiríṣi tí èèyàn máa rí nínú àgọ́ ara bí kó máa rẹ̀ yẹn ké tí èèyàn máa wó àbí kéèyàn máa rorùn sùn nígbà míì dẹ̀ ni ó ṣeé ṣe nígbà míì gbogbo ohun tá à ń sọ yìí kéèyàn máa rí kéèyàn ó sì rí i pé ó ga tó o bá ti rápẹẹrẹ tó o bá ti ń chẹ́ẹ̀kì ẹ̀ tètè mójútó ọ̀rọ̀ ààrẹ àbẹ́yọ ni wọ́n ti wá ń ṣe gbogbo ìgbà lọ́jọ́ pé ẹ̀yọ́ ṣíṣe prostate enlargement wà prostate cancer wà àbí tọ̀ ṣúgà ó lè ṣokùnfà kéèyàn máa ṣèyọ́ ṣeré tó jẹ́ pé kò ní rí ẹ̀yìn rẹ̀ ṣe tí ó máa rò pé tọ̀ ṣúgà ni nígbà míì ó lè má jẹ́ tọ̀ ṣúgà o gbẹ̀ni ó bá ti lálamí rẹ̀ ẹ̀yọ́ ṣíṣe àṣejù ń kó bójú èjé kó dórí náà dáadáa àbí kó pa nǹkan ọmọkùnrin àbí kí èèyàn máa rù kó máa gbẹ kó máa làágùn èyíkéyìí tẹ́yìn bá ti rí ní alamí rẹ̀ ẹ̀jẹ̀ àjèjì ká mójútó àgọ́ ara wa kò sí nǹkan kan tí gbogbo àwọn oríṣiríṣi àwọn ohun tí ń yọ sí wa nínú àgọ́ ara ìbá ti ń bẹ láyé náà tó gbọ́ mẹ́ta gbogbo ohun tí ń bẹ ń sìn kò sí tí kẹ́míkà ti ń bẹ níjẹta kẹ́míkà ti ń bẹ lẹ́yìn tó wà lánàá ó wà níjẹta ni ẹ bá ń sọ̀rọ̀ bí 40 ọdún àti nǹkan kan sẹ́yìn gbogbo àwọn nǹkan tó gbalẹ̀ ayé yìí kò sí ẹ̀yin ẹ máa wò bí 40 ọdún sẹ́yìn ní gbogbo òkè ògùn ọdún wa àlèsọ lúlá wọ́n ń pè wá kẹlẹ́wà òtírí àǹfààní tí ń bẹ́ẹ̀ wá nígbà wọn gbá research tí èèyàn bá ń jẹ dáadáa èèyàn ní nítọ̀ ṣúgà ìsúlì tí ń bẹ́ẹ̀ kì í ṣe kékeré
lẹ́ni ìta bá ń sọ ẹ̀wà yìí gan ó fẹ́ wọ́n ju ìrẹsì lọ. Fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin yẹn tí ó bá ní ìpèníjà bẹ́ẹ̀ ẹ yọjú sí iléeṣẹ́ wa. Ẹ̀yin náà ti mọ iléeṣẹ́ Ralac àti ń woṣẹ́ lórí àrùn ara àbí ohun tó bá ṣe pọ̀ mọ́ nínú àgọ́ ara là ń specialize. Lọ mépo wá ẹnìkan ní iṣẹ́ ìyàwó rẹ̀ ni ò fẹ́ràn iṣẹ́ ọlọ́rọ̀ rere iléeṣẹ́ Ralac. Ọyá má pò mí jábọ̀ wá fi dà níyẹn kò sí yẹn lọ́rọ̀ iléeṣẹ́ tiwa lórí ewé àti epo pọ́nbélé tọ́lọ́hún náà tí gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta sì fàyè lẹ̀ pé ó lẹ́tọ̀ọ́ ká lo ewé àti epo tí ò bá ti sí nǹkan haram nínú rẹ̀. Bákan náà làwa ní ọ̀sà solution fáǹfà àwọn ẹni tó yẹ kí wọ́n ní ìpèníjà ọ̀sà yìí àti ṣe ọ́jísà yìí àti ṣe gbogbo bẹ́ẹ̀ sì máa lo tiwa lára ẹ̀. Bákan náà la ní ghetto well òun la fi gbogbo 22 ṣe fáǹfà ní ìgbà gbádùn ẹ̀yìn èèyàn òun jẹ́ iléeṣẹ́ Ralac lójú. Àwa iléeṣẹ́ Ralac tá a bá lè mú tí ń ṣẹ̀dá kúrò ńbẹ̀ Ọlọ́run lè mú kúrò ńbẹ̀ kì í ṣe pé ká tún máa dínkù ẹrù ẹni tí ó bá wá sí iléeṣẹ́ wa. Bákan náà la ní tilẹ̀kùn lẹ́yìn Sọlédayọ̀ fáǹfà ní gbogbo ẹ̀yin yẹn wa lọ́kùnrin àláwọn yẹn wa tó ń jẹ́ bàbá wa tó jẹ́ pé ìṣe súnà láàrin lọ́kọláya tó sòlẹ̀ ọ̀tọ̀ láyé ìdákọ́lẹ̀ ọ̀tọ̀ ní arúbìnrin sá ọ̀tọ̀ ní àsúnkì mẹ́tẹ̀ẹ̀ta ló wà lásìkò yìí kò dẹ̀ sí nǹkan tí ń bẹ lásìkò yìí tó jẹ́ pé ohun tí ń ṣokùnfà rẹ̀ látara ohun tá à ń jẹ náà ni. Ní ayé àtijọ́ láyé àwọn bàbá wa oúnjẹ mélòó ní bẹ tó jẹ́ oúnjẹ kínní tí ò sì sí nǹkan tó jẹ́ kẹ́míkà ń bẹ kò sì sí ẹ̀sọ́nù ilé kẹ́míkà àárọ̀ òjíire pàápàá jùlọ lókè ògùn wa yìí. Tàbá jí láàárọ̀ tàbá jẹun tán gbogbo àwọn bàbá wa lè máa jẹ́rìí tí mò ń sọ yìí tó bá tó bí aago 12 ó ní ẹ lọ dákọ̀ gbóná ẹ̀fà gúnmu sí èwo la bí sí bẹ́ẹ̀ mọ́. Èyí tá à ń ṣe làwọn tó jẹ́ àwọn ìyàwó anulé wọn ju káfíńà sínú omi ó làwọn ń ṣe àgbòjẹjẹdì sóde yẹ kó rí bẹ́ẹ̀. Kò dáa kọ́mọ nìyẹn jí láàárọ̀ kí nǹkan ọmọ ọkùnrin kó má ta wọn bó ṣe yẹ kó ṣe tó sì jẹ́ pé kíní yẹn sò kú mọ̀ láàrin àwùjọ wa. Ọlọ́run ọba ẹni ó gbélú rẹ̀ kọ́pá àwọn èèyàn bá jìnnì lẹ́yìn ambos wọ́n ṣe ẹni wá gbélú rẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ni ẹlẹ́ni ó gba ìṣe wa sí o ẹ ṣe atọ́kùn iwájú lọ́pàá sí pẹ́pẹ́ mi ó máa rìn ó máa lọ. Ẹ kú àtótónu láti ìgbà tí ẹ ti darapọ̀ mọ́ wa ṣùgbọ́n fún àwọn àǹfààní àwọn ènìyàn wa fún àǹfààní wọn àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ Haúsá àti àwọn tí wọn ò gbọ́ èdè Yorùbá ẹ lọ sọ́dọ̀ àwọn aláwùsá yìí láàrin ìṣẹ́jú péréte kó tó di pé a ṣe ojú òpó kalẹ̀. Salamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Muna gaisuwa Hausawa Tubawa Fulbe. Ni ne Alhaji Afolore mai maganin gargajiya. Muna gari Agware, kusan garaji ìlú Agware. Musololi na gari kakar Kaddama. Allah mai magani. Akwai magani iri-iri, ko ciwon bayani, ko ciwon ciki ne, ko diabetes, ko tension, ko karui mai akwai magani mai kyau. In yadda muna na cikin Agware yau. In ka je baya sallah muna tayya insha Allah in ka so wajen mu kana yi alhamdulillah. Allah mai magani karka dama musololi na gare ka karka dama muna na cikin gari Agware gidan mu kusa garaji ruwa Agware insha Allah Rabbi in ka so wajen mu kana yi alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. tó a ti ṣe ojú ó kalẹ̀ báyìí fún àwọn ènìyàn wa fún ìbéèrè kan tàbí èkejì tí ẹ fẹ́ bi Alhaji Abolore torí wípé ọdún ni wọ́n kì í ṣe àìmọ̀fólókò ẹ sì ti mọ iléeṣẹ́ wọn gbogbo àwọn nǹkan tí wọ́n gbé lọ́wọ́ àti bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan wọn sí ní iléeṣẹ́ wọn kì í yẹsẹ́ wò bẹ́ẹ̀ ni wọn kì í tẹyan rìn wọn kì í ní mú omi wá ẹ mú àgùntàn wá màálù tàbí kò sí irúfẹ́ àwọn nǹkan báyìí ní iléeṣẹ́ wọn egbòogi tí wọ́n ti fi ọgbọ́n ìgbàlódé gbé jáde ni wọ́n ṣe. Hello ẹ kú ojúmọ́ o. Hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. Ẹ jọ Alhaji la fẹ́ bá sọ̀rọ̀. Orúkọ yín Alhaji wà pẹ̀lú wa. Alhaji ń gbọ́ yín orúkọ yín àti ẹ ló mú wa pẹ̀lú yín. Láti sẹ́yìn láti ń pè yín sà. Ok. Àwa jẹ́ ń gbọ́ ètò yín ní ìgbà àkọ́kọ́ ni àti ilé tẹ́lẹ̀ àgbẹ̀dé ni. Ó sì wà ìgbà wo ni ẹ fẹ́ wá sí sẹ́yìn láti wá sí ọ́fíìsì yín sà. Pẹ̀lú ògo Ọlọ́run ní ọ̀la
níṣẹ́yìn á wà níṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà òkè ayọ̀ tẹ bá ti dé ọmọ olójú ẹ̀yà látara lè kwari ibi ẹ̀ máa bọ̀ straight ẹ̀ fi ilé ìwòsàn anwaru islamic hospital lẹ̀ ẹ̀ rìn díẹ̀ síwájú transformer àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ kàn lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún ẹ̀ ṣáàdùn wájú transformer yẹn ẹ̀ rí àkọmọ̀nà wa lẹ́gbẹ̀ẹ́ títì tó wà lẹ́gbẹ̀ẹ́ owó sùn níbẹ̀ lọ́fíìsì wa wà. ẹ dákun ta ti rí nọ́mbà yín ẹ̀yin jẹjẹrẹ ẹ̀yin torí ẹ̀yin jẹjẹrẹ afẹ́rí láti bá yín sọ̀rọ̀. ẹ kò sí pọ́blẹ́mù ẹ rí nọ́mbà mi á pe nọ́mbà síta ẹ gbọ́ ẹ sá wà tọ́lá ìyá bá ti parí ètò á pe nọ́mbà síta. ẹ ṣé o ẹ gbọ́ nọ́mbà aláàjì ní àìpẹ́ nígbà tí ètò yìí bá ń parí lọ 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí láti béèrè ìbéèrè lọ́wọ́ aláàjì àbọ̀lọ́rẹ́ ẹ lọ́ ẹ kú ojúmọ́ o ẹ yí rédíò yín yìí sílẹ̀ o ẹ káàárọ̀ o. ẹ tí yí rédíò ń sílẹ̀ o ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. orúkọ mi ni ìjà wálé láti ìlérò. ìlú ìlérò à ń gbọ́ yín sà à ń gbọ́ yín mà. aláàjì la fẹ́ bá sọ̀rọ̀. aláàjì ń gbọ́ yín. mo wà pẹ̀lú yín o. ẹ́ńjì yẹn yẹ kẹgbẹ́ wá sí èrò náà o. ọ̀dà mọ́mì wa ìlérò wa jìnà sí òkè o ọmọ ìyá kẹ́nẹ́ ìjọ níwọ̀n àti ìlérò káńsù kan náà lájọ ń lò kájọ làkájọ lówó lọ́wọ́ náà ni iná láti dúró ní ìlérò láti dúró ní òkè o pàápàá ní gbogbo àwọn tí bá ń bọ̀ wá láti Ìbàràpá láti ìwájọ́ wa tó a sì jọ wà papọ̀ àti ìlérò àtòkè o àti míà àti ìṣẹ́gun tó òkè o jìnnà. tó aláàjì ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín fún àǹfààní àwọn tí wọ́n bá fẹ́ mọ̀ tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ lábẹ́ aṣọ. ẹ ṣe atọ́kùn adúpẹ́ púpọ̀ lọ́dọ̀ yín iwájú iwájú lọ́pẹ́ ibi tí iléeṣẹ́ yóò máa lọ. àmín. ẹ ní pẹ̀lú pẹ̀lú ògo Ọlọ́run. àmín o. a ti sọ fún gbogbo àwọn èèyàn wa a wà ní ìlú Àgọ́ Ààrẹ lẹ́ni o tó bá ti dọ̀la kọjá sí ìlú bàbá wa ọba Ṣẹ̀fíù ní ìlú Ìṣẹ́yìn ní àdúgbò wa ní ọ́fíìsì wa ní ojú bàbá. bákan náà a wà ní sátidé Sunday níjọ́ Monday a padà sí ìlú Òkè Òwò. àwa ń fi àsìkò yìí sọ fún gbogbo àwọn èèyàn wa tó ń pè wá ní ìlú Ọ̀yọ́ àti agbègbè rẹ̀ àti ní alágbàtà ní ìlú Ọ̀yọ́ ẹ máa lọ sọ́dọ̀ Olúwaṣẹ́gun Mr. Balo Olúwaṣẹ́gun ní Òkè Awóyaya lélẹ́gbò ní ìlú Ọ̀yọ́ Mr. Balógun Olúwaṣẹ́gun lókè Awóyaya ní Elégbò ní ìlú Ọ̀yọ́ àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe gbogbo etí tí ń gbọ́ mi. àmín. àtẹni táìsàn àbárùn ọkàn tí ó fi kàn Ọlọ́run má máa fi ṣe wá Ọlọ́run má fi ṣe yẹn fún wa wò gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi pàápàá jùlọ bọ́dà tó pè láti Ṣẹ́yìn ẹ máa gbọ́ nọ́mbà wa 090 63 63 82 82 23 23 70 70 090 090 63 63 82 82 23 23 70 70 ẹlẹ́kejì 090 090 27 27 24 24 91 91 06 06 090 090 27 27 24 24 91 91 06 06 àtàìsàn àtàrùn kò ní fi sẹ́ni kankan wá o àmín. a máa retí ẹ ṣe àtúntò. ẹ ṣé o Ó dàbọ̀. aláàjì ẹ ṣé ẹ̀kọ́ àtótónu tó bó ṣe jẹ́ náà lẹ gbọ́ òun ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká mójútó àlàáfíà ara wa torí pé àlàáfíà ṣe kókó kò sí nǹkan tá a fẹ́ ṣe tá a sọ wípé tàlàáfíà ṣí ọ bí yóò bá lálàáfíà kò sí ohun tó lè ṣe kò sí ohun tó lè ṣe gbogbo ara ni ó kọṣẹ́. Ọlọ́run ní jẹ́ kí ara wa kọṣẹ́ àmín o ẹ jẹ́ ká mójútó àlàáfíà ara wa níbí náà láti gé péréte lórí ìròyìn àjímọ́ná fún ètò òwúrọ̀ òní ká mọ̀ ọdún gbàdàgbọ̀ ká mọ̀ ṣùgbọ́n ọdún ká tó lọ abẹ́rẹ́ kéré díẹ̀ kí bàbá wa kábíyèsí His Royal Majesty ọba Alhaji Lawal Oyedepo
Oyèlẹ́yẹ Alẹ́bí Oṣòdì second Bájígan ti ló làjí ilé bó ṣe kí bàbí ò sí ilé báyìí ṣùgbọ́n wọ́n máa gbọ́ gbogbo ẹ̀. Happy birthday to you sir. Ìgbà ọdún kan ni lórúkọ gbogbo wa níkànnì 69.1 FM à ń kí yín wípé ìgbà ọdún kan gbogbo ti ń jẹ́ ti Ọlọ́run ipò tí Ọlọ́run fi yín sí ní ṣì darí. ìtẹ́ òní gbóná mọ́ yín láṣẹ Ìdùmarè ẹ ó pẹ́ bí mọ́pẹ́ ṣe é pẹ́ àwọn olórí wọn ó ṣiṣẹ́ ẹ̀bí àláfíà ara tó péye yóò sì tún máa lékún àlékún ọlá àlékún owó àlékún ọmọ àlékún àláfíà àlékún àṣekì ìrìn àjò tẹ́ ẹ wà ẹ ó wálé pẹ̀lú ayọ̀ àti àláfíà ara láṣẹ Ìdùmarè ẹ kú ayẹyẹ orí kádùn ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ ẹ ṣé o ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́ṣẹ̀ láyé. tó ká tún fi eléyìí rán àwọn ènìyàn wa létí àbí ká tiẹ̀ sọ wípé ìkéde pàtàkì wípé àwa tí a bá ní ìwé ẹ̀rí lọ́wọ́ ìwé ẹ̀rí tó yanrantí iléeṣẹ́ ship à ń wá àwọn òṣìṣẹ́ tí ó ṣiṣẹ́ ẹ̀gbọ́n tó bá mọ̀ pọ́lẹ̀ ní ọ̀tọ̀ ò ní ṣiṣẹ́ má wulẹ̀ múwèé wá ọ̀tún ráwọn míì wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá ti póṣù méjì wọn láwọn ò ṣiṣẹ́ mọ́ rárá o ìwọ tó mọ̀ pé ó ṣiṣẹ́. à ń wá òṣìṣẹ́ ẹ mú ìwé yín ẹ máa mú àwọn ìwé yín ẹ máa mú wá sí ìkànnì wa níbí àwọn bí ẹ bá ti ń dọ́dọ̀ àwọn bàbá ọdẹ wọn máa tọ́ yín sọ́nà láti jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ẹ mú lọ jámọ́ fẹlẹ́ yìí ṣe lọ o. ó dáa ẹ jẹ́ ká máa fi eléyìí ṣèlọ lórí ètò àjímúná fún tàárọ̀ tòní ó ní ọ̀ṣẹ́ wọn lọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ fìfẹ́ bá wa jẹ́ náà gbogbo yín pátápátá ni akíta ṣèlú lọ́gọ̀ọ́ ẹnu tá a sì ń sọ fún yín pé we love you so much and there is nothing you can do about it. ẹ yára lé títí di àárọ̀ látàtúnjọ pàdé lórí ètò àjímúná bákan náà èmi àmàníkà ni olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rọ̀ sọ pé kò ta ni lọ́rẹ̀ẹ́ nítorí ẹ̀ lẹ́mí ìtura olúwa ọmọ adẹ́nìjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀ lólùfẹ́ wa wípé ó dìgbà. bó sì jẹ́ náà lẹ gbọ́ òun abẹ́rẹ́kẹ́rẹ́ àdẹ́gbẹ̀tẹ́ lórúkọ mi mọ̀ ń dágbére lórí ìròyìn àjímúná fún ètò òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmídé bẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di ìgbà kan ó dìgbà. ní báyìí àwọn àyè wọ̀nyí lẹ́yìn tí máa rí ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Rala Angels gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ṣakí ẹ máa lọ sọ́dọ̀ Alhaj Níníọlá ó sì wà lọ́dọ̀ Alhaj Sulaiman ní